Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Mo kí gbogbo wa lọ́lọ́kùn ìjọba wa, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ̀ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi tí ò ní di. Èmi lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín tí ó láti wí ìtàyè mọ̀ sí mi jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó mọ fún wa ní àǹfààní lórí àwọn kan mi tá ti ṣe àti èyí tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tí a ti ṣe, tó fi ń jẹ́ pé èyí tá a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tí àbáṣe wọn rí yín tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń share àwọn program wa tá à ń ṣe, inú tàwa náà mọ̀ dùn, á mọ̀ tú wálẹ̀ fún gbogbo wa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí, àwa kì í sọ nǹkan kà, nǹkan tó lè pani lára wa kì í ṣe. Sẹ́rí nǹkan tí èèyàn bá dẹ̀ ti ń ṣe kò sí àní-àní, wọ́n ní èéfín níwà ẹ̀yìn ní sí ilé tó mọ báyàn déta. Olódífá fún ẹni tí ó gbọ́ sórí social media tó ní iṣẹ́ kan wà gbé wá 20 million, iṣẹ́ kan wà gbé wá 40 million. So ó gbọ́n sá. Tó bá jẹ́ pé ó wà lóòótọ́, kí ló tó tí ò fi ṣe? Ṣé àwọn olómìnira gọ̀ débi pé iṣẹ́ tí wọ́n sọ pé gbé wá 10 million yẹn, àwọn olómìnira gọ̀ débi pé wọ́n sì máa tọpinpin. Kódà wọ́n lè pè é iṣẹ́ tẹ́ sọ yẹn àwọn fẹ́ ṣe nǹkan kan. Ẹ tiẹ̀ wo láìfọ ẹni tó ń dákọ̀ iṣẹ́ gbé wá 10 million. Ó dáa ní bàbá tí ẹ ò ṣe kó bọ́lá ńlé, àbí tí bàbá tí ẹ bá gba 10 million fọdún kan. Ó dáa ní wọ́n wà lórí social media ní mọ̀ pariwo pé wá sí gbé wá 10 million. Ẹ jẹ́ ká kíyèsí nǹkan tá a bá máa ṣe. Èmi ò sọ pé mo perfect ju bet, ẹ jẹ́ ká máa kíyèsí nǹkan tá a bá máa ṣe. Ẹ jẹ́ ká máa kíyèsí nǹkan tá a bá máa ṣe. Àní ṣìṣe láṣẹ Èdùmàrè, àní síra o, àní sìnà, àní sílò láṣẹ Èdùmàrè. Ẹ rẹ lómi láàrin títì tó ti ṣeré, tó ti ya wèrè, àwọn bá kẹ́dùn, àwọn bá kánú, wọn ní mọ nǹkan tó lọ tọ́ bọ̀. Àní bá wọn tọ́ bọ̀ kú bọ̀ tó dáwọn aláburú pọ̀ ní ayé, àní bá wọn ṣe nǹkan tí ò dáa. A wá lórí ètò láti jẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé lára àwọn ẹranko tó lọ ń dá àgámá lizard, ẹja gbígbẹ, àwọn nǹkan kéékèèké tẹ́lẹ̀ máa lò nígbà tẹ́ bá ti níṣẹ́ ọwọ́ yín lọ́wọ́. Nígbà tẹ́ bá ti níṣẹ́ lọ́wọ́, kì í ṣiṣẹ́ yahoo o, torí yahoo ò ṣiṣẹ́ o, kì í ṣe iṣẹ́ yahoo o, kì í ṣiṣẹ́ yahoo ló ń sọ. Àwọn tó bá mọ̀ mí dáadáa, tí wọ́n bá mọ̀ mí dáadáa,
béèyàn bá pè mí tó bá sọ pé ẹjọ́ ńjọ́ kan nìkan tiẹ̀ pè mí mo wà ń bì kan ni àwọn èèyàn tẹ̀ fi mí sí ẹ̀yẹ́ ńjọ́ yẹn pé àfáà yẹn tiẹ̀ já ó pè mí ó ní ẹ̀lò mo ní ẹ̀lò kí ló ṣẹlẹ̀ o nǹkan bábà ni o iṣẹ́ bábà yìí sì ò lọ déédéé fóun téèyàn bá dẹ̀ ti pè mí tó bá ti ń sọ pé iṣẹ́ ò lọ déédéé máa kọ́ bílẹ̀ pé iṣẹ́ wo ló ń ṣe ló bá ní màyé ni onímàyé lọ onímàyé èwo ló tún jẹ́ màyé ẹ̀mọ̀ gbà mí inú ibi tí mo wà làwọn èèyàn bá gbẹ̀rín pé àfẹ́ ìjà sí ìyàwó ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní ìyàwó ni ó ní bẹ́ẹ̀ ni mo ló lè ní ẹ o ó lè ló ń jà o lọ wá ẹsẹ̀ gidi kọ́ lọ wá ẹsẹ̀ ó tún bá mi dráàgì àfà kó wọn ṣe àwọn tó wà mẹ́kan rẹ̀ níjọ́ ìní àfà ò ṣe ìyàwó owó ṣe ó le àwọn ọ̀zù ni mo ní òkè kí ni nǹkan tó fẹ́ ó ní ẹnìkan wà kò fún un lówó nǹkan kan mo ní kò fún ẹ lówó owó iṣẹ́ tó ṣe èmi náà tó wá ń wá ẹni ó lóun bá a ṣiṣẹ́ ni òun ṣiṣẹ́ irú iṣẹ́ wo gan ló ṣe fún un ó bá ní nǹkan báyìí ni àwọn yẹ kó ti yé àfà àwọn máa ń sọ̀rọ̀ sí bí kíní báyìí pẹ̀lú wọn mo ní ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tètè lọ sí police station lọ report ẹni yẹn báwo ló ṣe bá ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún un kò wá fún ẹ lówó lọ police station lọ complain pé màyé ni ẹ o màyé ni mí mo dẹ̀ ṣe èmi àti ìbóyá ṣe kò sanwó fún mi mo ní tó bá ti wá dọ́dọ̀ àwọn ọlọ́pàá tó bá ti wá wà nǹkan sí mo ní wá bẹ́ mi èmi náà ti síwájú ló bá gbé ẹ̀rìn ló bá kọ́ ti kọ́ ẹ jẹ́ ká wá iṣẹ́ gidi tẹ́ bá wá iṣẹ́ gidi ẹ̀yin ẹ fi yòókù fọlọ́run ẹ fi yòókù ẹ fi síwájú Ọlọ́run bọ́mọ ìyàwó bá wa mi wálé mo máa ń disgrace wọn jáde ni àkọ́kọ́ náà mi ò níṣẹ́ wọn ṣe rí ibi tí ilé ayé dé dùn yìí kódà mo máa ń advice tá a bá lọ program mo máa ń advice àwọn tó jẹ́ pé a tún gbéṣẹ́ lọ́wọ́ àmọ́yé àwọn kọ́mẹ́ǹtì ẹlòmíì lórí Facebook lórí WhatsApp tí mi ò lè kà ṣe rí àwọn ọmọ yìí wọ́n máa fẹ́ fi owó impress yín láti lè wá ìwàkuwà ìwọ tó wá ìwàkuwà tẹ́lẹ̀ wàá gbọ́n torí pé àfà tẹ́ bá lè bá ṣe kíní ìyá bàbá tẹ́ bá lè ṣe kíní fún wa tẹ́ bá lè ṣe tó bá rí bẹ́ẹ̀ a máa gbé mọ́tò fún yín a máa fún yín lówó sí òun náà bá máa wá ìwàkuwà kiri ó lò sí èmi ò ti fẹ́ gbọ́rọ̀ ẹnu wọn èmi ò fẹ́ gbọ́ kí wọ́n sọ fún mi pé nǹkan báyìí ni à ń wá torí tí wọ́n bá tó bá ilé tí wọ́n gan bá gbọ́ sí tí wọ́n bá ilé fi ìyẹn kí ni àtàkì ẹ tó bá ní ẹ̀mí Ọlọ́run ìwọ gan wa máa wá wàkúwà nǹkan tó yẹ pé ó wá tẹ́lẹ̀ wa máa wà wọ́n máa fẹ́ máa púṣì yín láti máa ìjọ kan ìkan wá mi wá ìkan wá sí ọ̀dọ̀ mi èmi ò mọ̀ ó kàn pè mí nígbà tó dẹ̀ dé ó jókòó ibi tó ti ń bá ọ̀rọ̀ lọ ó wá láti Òṣogbo ibi tó ti ń bọ́rọ̀ lọ ní òsì ni ẹ̀yin ọmọ ẹni tọ̀ mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi inú àwẹ̀ ni mo wà yìí tí bá parọ́ tó bá yẹ pé rọ́ mo pa mo wí àwísọ kí ìbínú Ọlọ́run kò bá mi àmọ́ tó bá yẹ pé òótọ́ ni mo sọ gbogbo nǹkan tí mò ń lé tọ́wọ́ mi ò tó kọ́wọ́ mi bẹ̀rẹ̀ sí ni máa tó nírọ̀rùn kí n má sì kú ọmọ kí n má sì kú aya gbogbo nǹkan tí mò ń fẹ́ láyé mi kó máa bẹ̀rẹ̀ sí ní rí bẹ́ẹ̀ ní ti dáadáa tó bá yẹ pé òótọ́ ni mo sọ gbà tó dọ́dọ̀ mi ẹnìkan ni ó pè mí ó ní ẹnìkan fẹ́ wá láti Òṣogbo fẹ́ wá rí mi pé wọ́n fẹ́ wá rí mi mo ní kò sí problem alẹ́ ọjọ́ yẹn mo wá sùn mo wá lálàá mo wá rí ẹni náà àwọn méjì ni wọ́n ó fòdù ṣòkòtò ẹ mọ̀ bí wọ́n ṣe máa múra yẹn ó fòdù ṣòkòtò ó wọ ẹni yẹn slender gbà tí mo rí ojú oorun mo ti mọ̀ pé ẹ jẹ́ kó dé kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ bí wọ́n ṣe dé nìyẹn exactly bí mo ṣe rí lójú oorun náà ló ṣe wá àwọn mẹ́ta ló wá ẹni tó connect mi mọ́ wọn àti ẹ̀gbọ́n ọmọ tí ó wá mi wá nígbà tán dé náà bá jókòó àfà nǹkan báyìí ni àwọn ń ṣe nǹkan báyìí ìgbà mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ gan gbà ni mo ṣe sọpá ń yíwọ́ padà ni right from the beginning ó ní mi ò ti gbá tí wọ́n right from the beginning èmi náà bímọ mo dẹ̀ ń gbàdúrà káwọn mi ṣoríire ṣe wá rí iṣẹ́ yìí ẹ kíyèsí
ẹ kíyèsí àwa tá à ń ṣiṣẹ́ jáwéjágbò ẹ jẹ́ ká kíyèsí bí ẹ̀san bá lọ ó sì ń padà bọ̀ ẹ̀san burúkú ò ní ṣẹ lórí mi kò ní ṣẹ lórí àwọn ọmọ mi o ìwọ tó ti torí pé o ṣàfẹ́ ṣe iṣẹ́ fún yàn láti satisfy ẹni yẹn irú àwọn tí wọ́n ní kó mọ wá kú wa kiri o fẹ́ satisfy wọn o bà nǹkan jẹ́ nítorí tiwọn o wá ń sọ fún mi pé ẹ̀san ò ní dé nígbà tí tọ́ndé tó jókòó mo bá ní kí ni mo lè ṣe o tí mo lè fi lé àwọn pípì ọ̀nà tí wọ́n ti wá jìnnà àmọ́ mi ò fẹ́ disgrace wọn bí wọ́n ṣe wá ọjọ́ tí mò ń sọ yìí àwọn tájọ ń gbélé wọ́n wá ń tajọ́ ẹ̀ wọ́n gbọ́ sọ̀rọ̀ náà tèmi wọ́n sì máa ń sọ ṣé àwọn atọ́jọ́ pàṣẹ bẹ̀rẹ̀ ṣẹ́ tá a sì ń wúwo táwọn náà fẹ́ sọ pé a fẹ́ wà òkè bó ṣe dé nìyẹn mo bá ní iṣẹ́ yìí o tó fẹ́ ṣe ó máa ná ẹ ní 300,000 naira ní wọ́n bá jáde síta wọ́n bá lọ sọ gbàtàdé náà bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tẹ́ ẹ sọ yìí àwọn ò fẹ́ ṣe sáà máa lò lọ iṣẹ́ tí ò tó yẹ kó jẹ́ wọ̀n bá ní táwọn dẹ̀ máa rí iṣẹ́ bá níṣẹ́ tó máa ná wọn ní iṣẹ́ kò gba 50,000 ní kò gbà ní wọ́n bá lọ pàtó wọn lọ ẹni tó kọ̀nẹ́ẹ̀tì mi mọ́ wọn àbí tó kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ mi dẹ̀ ni mo máa pè ní bó ṣe pè mí ní ẹgbàá tán délé ló wá ní Dr. Mutiu kí ló tẹ́ ń ṣe báyìí mo ní kí ni mo ṣe o àwọn gáàsì yẹn sọ pé ẹwọ ẹjú ni mo ní kí ni mo ṣe fún wọn ṣé èmi mọ̀ pé iye tí wọ́n gbà ní báǹkì 300,000 ni wọ́n gbà ní báǹkì pé iye náà ni mo dákọ̀ fún wọn pé torí àwọn fi lọ wọn fi ṣe mo lémi gan fẹ́ ṣiṣẹ́ fún wọn kán máa lọ ẹ wá iṣẹ́ gidi gbogbo àròsọ ni pé ká máa sọ pé ìjọba ò ṣe dáadáa ní Nàìjíríà ṣé èmi ò ṣe ọmọ Nàìjíríà ni àbí àwọn tí wọ́n wà ń ta àwọn tí wọ́n sùn tí wọ́n wà ń ta tí wọ́n ń kọ́ṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ sáwọn náà sọmọ Nàìjíríà ni ṣé wọ́n nìkan ni Nàìjíríà fẹ́ ti ní àbójú kòkòrò ló ń dá ẹ láàmú wọn ní kíjọba àwọn ọmọ jáde skul wọn ríṣẹ́ èmi gan gbìyànjú mo jáde skul nígbà tí mi ò ríṣẹ́ mo wá kọ́ bricklayer mo ní knowledge bricklayer mi ṣe jókòó yìí mo ní knowledge ẹ̀ alápẹ́ ńgbà táwọn kọ́ṣẹ́ ńgbà yẹn mo ti gbàyè tábà ní ká lo nǹkan ká lo ọṣẹ pé kán fi káà náà fi gbaṣẹ́ bricklayer kán fi mọ àwọn náà kán fi mọ àwọn káà náà ṣe ń bẹ̀ eléyìí ó ṣe ọ̀rọ̀ pé ká lò ó kàkà kán pè wá sí bricklayer iṣẹ́ dídàyàn lónìí wọ́n ń pè mí sí. so báwo wá ti tiẹ̀ ṣe wá jẹ́ o fẹ́ ṣe fine boy o fẹ́ lo mọ́tò gidi o fẹ́ ṣe kinní àwọn sọ pé yahoo kì í ṣe olè ta ló bẹ́ẹ̀ sọ pé kì í ṣe olè ta ló bẹ́ẹ̀ sọ pé kì í ṣe olè Ọlọ́run ní dá wa láàmú àdúrà ó gbà ẹ̀rí èyí tí mo wá fún wa ní òní òun náà ni ìmùlẹ̀ Asina fáwọn oníṣẹ́ ọwọ́ ìmùlẹ̀ Asina fáwọn oníṣẹ́ ọwọ́ bóyá wa tí a jẹ́ nìkan tí a ń complain pé kò ṣiṣẹ́ kò sí nǹkan kan kàkà tí wàá lọ fi tọ́ bọ ìgbọ́kúbọ̀ tí wàá lo nǹkan tí ò yẹ kó o lò tí wàá máa fi wọ́ ọmọ sọ́pátá jẹ́nẹ́tì ìgbà tó bá sá tí wàá máa fi sọ ibi tí jẹ́nẹ́tì bá lọ tọ̀ sí tí wàá máa fi sọ brown rúkàyà níbi tó bá sá sí ìwọ gbìyànjú sẹ́yìí mo fi ọlọ́ọ̀bá ṣe ẹlẹ́rìí lọ gbìyànjú ẹ̀ kó wá rí nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ nǹkan tí mo sọ ẹ̀ kò lè tí dùn ó kọ́ lọ gbìyànjú ẹ̀ náà kí nìkan náà tá a fẹ́ wá kí nìkan náà tí a fẹ́ wá ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká wá akọ àti abo aláǹgbá ìmùlẹ̀ Asina mo pè o akọ ẹ foríjì mi akọ aláǹgbá nìkan la fẹ́ lò aláǹgbá kì í ṣe wárápá o wọ́n kàn fi ṣe symbol fún wárápá ni tó jẹ́ pé tí wọ́n bá fún èèyàn lóògùn wárápá kó wọn ló pọ̀ láǹgbá ó ṣe wárápá o tó bá yẹ pé wọ́n láǹgbá wárápá ni àmọye irú àwa tá à ń ṣiṣẹ́ tó yẹ kéèyàn ti mọ̀ lù wárápá
àmọ́ ìgbà mẹ́ta yẹ pé a ṣiṣẹ́ tán ẹ̀jẹ̀ láǹgbà láfi ra orí gbẹ́rẹ́ tẹ́jẹ́ láǹgbà ti dàpọ̀ méjì èèyàn bí wọ́n ṣe pọ̀ tó yìí bẹ́ẹ̀ náà ni wárápò bá ṣe pọ̀ àìsàn burúkú àrùn burúkú àìsàn burúkú kò ní kọlù wa kò ní kọlù ọmọ wa kò ní kalaya wa láti Èdùmàrè ẹ jẹ́ ká wá kọ́ aláǹgbà kan òkú ẹ̀ tá a ti pa ni o ẹ jẹ́ ká la inú ẹ̀ ká la tá a bá ti la èso wèrè pè ẹwẹ́ a mọ̀ sí ẹwẹ́ ní Ọ̀ṣun state wọ́n pè ń wèrè pè kóró inú ẹ̀ ní òkè ṣe kìíní inú ẹ̀ kóró inú ẹ̀ gangan a fẹ́ lò mélòó la fẹ́ lò ẹ jẹ́ ká lo 16 ẹ jẹ́ ká kìbọ̀ inú ẹ̀ ká wá ràn padà tá bá ti ràn ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká fi sínú apẹ ká fò dátàrí nǹkan sí tá bá ti fi sí ẹ jẹ́ ká jó ẹ jẹ́ ká sọ díẹ̀ tù ẹ jẹ́ ká lò kúnná tó bá ti kúnná dáadáa tó ti kúnná ẹ jẹ́ ká fi mílìkì ọlọ́pàá kan lò lálẹ́ tá bá ti fẹ́ sùn ẹ jẹ́ ká ṣàdúrà sí dáadáa ká lò pẹ̀lú àṣẹ Ọlọ́run láàrin oṣù tó bá lò wọn náà sọ pé o rí nǹkan dìmú láṣẹ Èdùmàrè wàá rí nǹkan dìmú ìmùlẹ̀ Asina tó dáa ni so ìmùlẹ̀ Asina a ní ìwé ẹ̀ lóríṣiríṣi tá a ṣe láwọn ìmùlẹ̀ láwọn kan kéékèèké tá a lè máa lò àtàfimọ̀ wá àwákúwà kiri ẹ lọ sórí play stack wa ti fi síbẹ̀ ó wà lẹ́yìn abẹ́ under screen under fídíò yìí ẹ máa rí ẹ click lórí ẹ̀ máa gbé lọ síbi tẹ́tí máa ra ìgbé tàbí kẹ́ ẹ lọ sórí website wa tí a ṣe create a ṣe ń develop àti ìfún ní .com but à ń lo blogspot lọ́wọ́ .com Dr. Mutiu Ọlá blogspot.com ò là ń lò lọ́wọ́ àti change ẹ̀ torí pé a sì ń build ẹ̀ lọ́wọ́ tá a bá build ẹ̀ tán dáadáa a ṣe máa change ẹ̀ sí .com tàbí .org ẹ lọ tí ẹ bá lọ sórí website yẹn náà ẹ máa bá àwọn nǹkan tá a list síbẹ̀ ẹ máa bá ń bẹ̀ lóríṣiríṣi ewúrọ́ mi ò ní jù báyìí lọ náà ní òní èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlá Àtibóyè tí ayé mọ̀ sí wọ́n jẹ́ tó bá dìgbà míì àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá lẹ́ẹ̀kan sí má gbàgbé láti subscribe sórí ètò yìí kílẹ̀ kó mọ fún wa ní àǹfààní lórí àwọn kan tá a ti ṣe torí pé èyí tá a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ ó dàbọ̀.